Kú dédé wòye gbogbo ẹ̀yin olólùfẹ́ Olóyinka TNT. Fún ẹ̀yin obìnrin tí ẹ máa ń worship wedding ring, tẹ máa ń wò pé tẹ bá ti dé ilé ọkọ ring ọwọ́ yín yẹn ẹ ti gba ọkùnrin tán, mo fẹ́ kẹ́ ẹ kọ́gbọ́n. Ọ̀pọ̀lọpọ̀ yín nígbà tẹ bá dé ilé ọkọ ọ̀tọ̀ ni ẹni tí ọkọ fẹ́ níta. Tẹ bá ti wá wọnú ilé tán tẹ ti ní security, ẹ máa ya ẹhànnà mọ́ ọkọ lọ́wọ́. Tí ọkùnrin bá sì nífẹ̀ẹ́, lọkùnrin máa sọ fún ẹ wípé òun ò láìkì òórùn tó ń gbọ́ lábẹ́ ẹ, oúnjẹ tó sè kò dùn, òun ò láì bó ṣe ń ṣe. Ọkùnrin mi lè fi ṣèjà, ṣùgbọ́n torí pé ńgbà tí mo ṣe show pé ọ̀rọ̀ tí ọkùnrin ń sọ, ọ̀rọ̀ tá máa ń bá òbò sọ tó bò fi máa ń kú, tí ọkùnrin bá ń condemn ẹ pé òun ò láìkẹ́ tó fi ṣèjà, ó sì nífẹ̀ẹ́ ni. Ọkùnrin lè máa sọ̀rọ̀ kó dákẹ́, ṣùgbọ́n tí ọkùnrin bá ń sọ fún ẹ wípé òun ò láìkẹ́ òórùn tó ń gbọ́, ó ti ń sanra jù, má fi ṣèjà, torí wípé kò fẹ́ ẹ ní sísanra, ó dẹ̀ rí pé ó ti ń sanra. Instead kó reflect over it, kó dẹ̀ wá kó wo as a corrective measure, kó dẹ̀ work on it. Bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ tí ọkùnrin bá ń sọ àní kàkún, àní ó ràn wá down. Ọ̀pọ̀lọpọ̀ obìnrin ọ̀tọ̀ ni ọkọ wọn fẹ́, ọ̀tọ̀ ni wà tó ń wù tó bá déta, tó bá wà níta, tó bá wọlé tó ti rí pé àwọn ti ní security, wọ́n á bẹ̀rẹ̀ sí ní máa misbehave. Wọ́n ẹlòmíì á máa worship wedding ring ẹ ju ọkọ tó fún ní wedding ring lọ. Ẹlòmíì ọkọ tó fún ní wedding ring yẹn ò jọ lójúmọ́, but wedding ring yẹn ó ti feel wípé òun ti wà secured. Pàápàá nígbà tó bá tiẹ̀ tí wá ti bímọ, á ti rò bóyá ilé ayé ti tán, òun ti gba ọkùnrin yìí tán. Ẹ̀yin náà ti rí pé there's nothing is constant except change. Ìgbàdà là ń lò, ẹnìkan ò lo ayé. Tí o bá ti ní ọkùnrin tó bá ti sọ fún ẹ pé kíní yìí òun ò fẹ́, abẹ́ ẹ̀rùn, má wò wípé ó ń ràn ẹ́ down. Tó bá ti ẹ̀ ń compare gan, ó ń compare pẹ̀lú ẹlòmíì torí pé ó ti rí nǹkan tó da lára ẹlòmíì, ó dẹ̀ fẹ́ kó achieve ẹ̀. Má jẹ́ kí ẹlòmíì obìnrin mi àwa sọ dìbínú. A ní lọ bẹ́ni tó ń fi mí compare now. O lè fọkàn mi ṣèbó lóbò mìíràn, èyí tó máa fi káràmásìkì, ṣé mo kọ́ mo dọ́gbọ́n sọ́njọ́ tá à ń ṣe show bí, tó máa fi káràmásìkì òbò ẹ tó rùn, èyí tó máa fi káràmásìkì tó máa tọ àwọn tó mọ oúnjẹ sè lọ́kàn kọ́ ẹ ní oúnjẹ bó ṣe ń ṣe oúnjẹ tó máa dùn sẹ́nu ọkọ ẹ, èyí tó máa fi lọ ra nǹkan tó máa mú ẹ jò tí fàtí inú ẹ máa fi lọ, èyí tó máa fi lọ wo bó ṣe ń múra tó máa seduce ọkùnrin, ẹ máa complain ẹ ní ó ń compare ẹ̀yin, ẹ lọ́kùnrin compare ẹ̀yin, ẹ ló ràn yín down, ẹ ní nítorí òbò yín ò ní le, òbò tó bú ẹ ò bá le, àìmọye òbò tó máa le fún ọkùnrin níta. Tọkùnrin bá ti ń bẹ wí, tó bá ti tí alágbẹ̀dẹ ọkùnrin bá ti ń lo irin ní ojú kan, ó ní ohun tó fẹ́ mú jáde ń bẹ ni. Tí alágbẹ̀dẹ ọkùnrin bá ń nurin ní ojú kan tó dẹ̀ fẹ́ràn ọkùnrin yẹn, tó dẹ̀ fẹ́ jókòó sínú ilé yẹn, you have to adjust. Ẹ máa rí nǹkan tí ọkùnrin bá sọ as a corrective measure. Ẹ má máa rí bẹ́ni wípé nítorí ẹ̀ ìwọ náà fẹ́ pa òbò ẹ mọ́, ó fẹ́ máa fi ọkùnrin ga bákan nítorí pé ó fi ipò ti ní security, ó ti bímọ, ó ti ní ring. At the end of the day, mo máa ń sọ fún yín pé bóbìnrin bá tàtọ̀rìn, tọkùnrin bá tàtọ̀rìn, ẹnìkan máa lómi lẹ́yìn ẹsẹ̀ jura wọn lọ. Any age lọkùnrin lè ṣe nǹkan tó bá ṣe pátá. Irú èmi ṣe mo lè lọ fọ́mọ 16 tí wọ́n ní ké gbàǹjarè ìdè mi lórí. Ọkùnrin lè gbé ọmọ 18. Kò sí ọmọ age tọkùnrin ò lè fẹ́. Ẹ̀yin obìnrin tí ẹ ò kí ń take correction, ẹ̀yin obìnrin tí ẹ máa ń rí correction as wípé ọkùnrin condemn yín, ẹ jẹ́ lọ jáwọ́. Tẹ bá mọ̀ pé ẹ fẹ́ inú ilé yín, ẹ̀yin ọkùnrin tẹ máa ń worship, ẹ̀yin obìnrin tẹ máa ń worship wedding ring jẹ́ni tó fún yín ní wedding ring yẹn lọ. Ẹ̀yin obìnrin tẹ máa ń fi ọmọ fight ọkùnrin pé ẹ ti bímọ, ẹ̀kọ́rọ́pọ̀ ẹ ti wà lábẹ́ yín, ọmọ tí wọ́n bí àìmọye ẹgbẹgbẹ̀rún tó lè bírú ẹ̀. Ẹ̀yin obìnrin tẹ máa ń fìpẹ́ ti bímọ, ìka òwò yín dì mọ́, wọ́n ti fi yín sínú ilé, ẹ jẹ́ lọ jáwọ́. Tí ọkùnrin bá ti ń sọ pé kíní yìí mi ò fẹ́, wedding ring yẹn òun ló fún ẹ, ó lè sọ di ìbànújẹ́ mọ́ ẹ lọ́wọ́. Tó bá ti lóhùn ò fẹ́, ẹ lọ jáwọ́. Ẹ má máa wò bíi pé ó ń bú mi. Ẹni tí bàbá bá fẹ́ràn ni bàbá bá wí. Ó ṣeé ṣe kó má sọ̀rọ̀ kan dákẹ́ kan máa wò yín. Tọkùnrin ò bá sọ̀rọ̀ gan, tí ò bá complain, ó yẹ kó mọ̀ pé there is fire on the mountain. Tọkùnrin ò bá sọ̀rọ̀, tọkùnrin ò complain, ó yẹ kó mọ̀ pé there is fire on the mountain. Ọkùnrin tó bá ń sọ̀rọ̀
tó ń complain nípa nǹkan tó ń ṣe ó sì nífẹ̀ẹ́ ni ìyẹn bọ́ tìta ó jókòó ẹ̀yin ọkùnrin náà tẹ́ dẹ̀ mọ̀ ilé ayé obìnrin tẹ́ mọ̀ fìtìnà tí ayé obìnrin gbogbo nǹkan ló lérè a rí nǹkan tí àǹtí Jọkẹ́ àti bàbá wa Olú Jacobs ṣe lẹ́nujọ́ mẹ́ta yìí ẹ wo bí nígbà tó ń gba award yẹn tí bàbá Olú Jacobs ń gba award ẹ wo bí àǹtí Jọkẹ́ ti dúró tì despite pé máa yẹn sick kò ṣe pé àǹtí Jọkẹ́ ló dúró tì o àǹtí Jọkẹ́ kọ́ ló dúró tì bàbá Olú Jacobs o ìwà tí Olú Jacobs ti wù fún àǹtí Jọkẹ́ lẹ́yìn òun ló ń jẹ èrè ẹ̀ nísìn ìwà tí àǹtí Jọkẹ́ ti wù tí àǹtí bàbá Olú Jacobs ti wù fún àǹtí Jọkẹ́ òun ló ń jèrè ẹ̀ nísìn bàbá Olú Jacobs kúkú mọ̀ pé àwọn kúkú sì máa pé àwọn máa ní àìlera báyẹn ẹ wo bí àǹtí Jọkẹ́ ṣe dúró tì tó bá jẹ́ pé bàbá yẹn ó ti subject àǹtí Jọkẹ́ lọ sí depression àbó ti fún wọn láàrùn kan a ti gbọ́ lórí social media ṣe bí public figure làwọn méjèèjì garbage in garbage out nǹkan tí bàbá ti fọ́n sínú fèrè ó ní àǹtí Jọkẹ́ tó ń fún síta o ìgbàlà ń lò ẹnìkan ò láyé o èní la rí àmọlẹ̀ tó lè mọ́ lọ́la gbogbo ẹ̀yin ọkùnrin tẹ́ wà nínú attitude pé kẹ́ máa banú obìnrin jẹ́ kí obìnrin máa ṣe dédé ṣùgbọ́n tẹ́ ṣáà fẹ́ fi ojú obìnrin ráre bẹ́ẹ̀ bá dàgbà àgbà dà yín bẹ́ẹ̀ darúgbó arúgbó á dà yín and arúgbó comes with a lot of àwọn àìsàn nígbà míì ẹ wo bí àǹtí Jọkẹ́ ṣe ń gbé ọkọ ẹ̀ gẹ̀gẹ̀ ẹ bó ṣe ṣe kò ń ṣe àǹtí Jọkẹ́ ló ń gbé ọkọ yẹn jẹgẹ o ìwà tí bàbá yẹn ti wù sí àǹtí Jọkẹ́ òun ni bàbá yẹn ń jẹ ń sìn bàbá yẹn ọjọ́ alẹ́ ló wà báyìí Ọlọ́run kó tún bá wa lọ́rọ̀ ẹ̀mí wọn ṣùgbọ́n mi rò pé ó fìbànújẹ́ lọ alẹ́ because obìnrin ẹ̀ dúró tì látàrí wípé nǹkan tó ti ṣe fún obìnrin ẹ̀ ṣé òun kàn ń ṣe tiẹ̀ ni òun ló ń jẹ ẹ̀ so ìwọ tó níyàwó tó wà ìdí active kó máa pàyàwó ẹ̀ lẹ́kún wàá jèrè ẹ̀ lọ́jọ́ alẹ́ o bó dàgbà dá ẹ̀ bó darúgbó á dà ẹ̀ wàá jèrè ẹ̀ lọ́jọ́ alẹ́ continue nǹkan tó bá fún sí fèrè òní fèrè máa pàpà fún síta tó bá yá àmọ́ ju gbogbo ẹ̀ lọ ẹ̀yin obìnrin create your own happiness mo fẹ́ kẹ́ mọ̀ wípé the constant thing in life is change anybody lè change at any time ìwọ náà má wàá fi àyè sílẹ̀ nítorí ọ̀pọ̀lọpọ̀ nígbà míì tá bá ti ọkùnrin síta tó bá ti bọ́ síta tán wọ́n máa bọ́ ṣe máa stab wa bá wọ́n máa stab wa bẹ́ni àfi bẹ́ni pé kéèyàn kú ni mo sọ pé tábàlì ká dẹjọ́ rò àwa méjèèjì la máa ń jẹ̀bi kí ọkùnrin tó strike ọkùnrin máa ń like ilé kọkùnrin tó strike á ti máa sọ pé mi ò fẹ́ kíní mi ò fẹ́ kíní mi ò fẹ́ kíní mi ò fẹ́ kíní tó sọ báwo ni wọ́n ṣe take ẹ̀ òbò ẹ̀rùn ìjó take ẹ̀ láti take ara ẹ̀ láti wò ó pé jẹ́ kí n ṣe nǹkan tọmọkùnrin sàbó òun wò pé ó ń bú mi ọkùnrin mi à bá ẹ sọ̀rọ̀ a máa ní lọ bá àwọn tó ń bẹ ẹ sọ̀rọ̀ níta ọwọ́ a máa pèdè míì ọkùnrin á lóun ò fẹ́ èdè yẹn náà ló fi máa pè sí nítorí pé o ti ní wedding ring lọ́wọ́ torí pé o fi ipò ti ní security when it comes to ọ̀rọ̀ ọkùnrin ìyá mi kò sí security ní anywhere sórí wedding ring yẹn fashion ni tó o bá ní ìwà pẹ̀lú wedding ring yẹn tó o pọ́n òbò ẹ kó fọ́kọ lóbòdó dáadáa kó dẹ̀ respect ẹ̀ kó fa ojú ẹ̀ mọ́ra kó máa wá ojú rere ẹ̀ tó bá tiẹ̀ ṣe máa ṣe ń ta mo ti róbìnrin tó sọ pé tọkọ òun bá lọ dóbò ń ta máa sọ fún wọn níta pé mo níyàwó mo kàn fẹ́ tọ́jú ẹ ni mi fìyàwó mi ní gbogbo ọkùnrin máa ń ṣe ìwà ẹ ló máa mú ọkùnrin sọ fún àlè ń ta pé wá mi ò fẹ́ o mo níyàwó jẹ́ ká kàn máa gbádùn ààrẹ ìwà ìwọ ìyàwó ilé náà ló máa mú ọkùnrin fún àlè ní confidence pé wá tó bá lóyún oní náà nìyẹn ẹ jẹ́ ká lọ jáwọ́ o ẹ jẹ́ ká lọ yẹṣẹ́ ọwọ́ wa o ìwà là ń wò ìgbà là ń lò ẹnìkan ò láyé o ẹ̀yin ọkọ náà ẹ fi ti àǹtí Jọkẹ́ àti bàbá wa Olú Jacobs kọ́gbọ́n o ìlù tí bàbá wa Olú Jacobs lù níwájú ó ní wọ́n ń jèrè ẹ̀ lọ́wọ́ àǹtí Jọkẹ́ ń sìn tó bá jẹ́ pé ó ti fìtìná tí ọmọbìnrin yẹn ò ní dúró tì báyìí so tó o bá dàgbà àgbà á dà ẹ má gbàgbé ilẹ̀ Dana Beat ó ti wà lórí promo ire o ó dàbọ̀.